Mashallah. Bàbá wa náà ibi fún gbogbo ìlú Òṣogbo Dr. Maruf Ìṣọ̀lá àbúrò nìsín. Lọ́jọ́ Friday tí mo gbé wọn lórí program wọ́n fàdúrà kan lẹ̀. Àdúrà náà dà pọ̀. Kódà lára àdúrà tèmi náà máa ń ṣe ni. Ó dá gẹ́ ọlọ́fù bárkàsì. Àwọn yẹn wọ́n ń pè mí bó láyé ṣe mọ̀ òkè rà. Ẹ jẹ́ n kúkú fi ṣe fídíò. Kí n pẹ́ káàkiri kó lè tó wúlò fẹ́ni tí ò gbọ́ rédíò. Suratu Fathia. Ó mà níye lórí púpọ̀ o. Tọ́ bá bá bùkátà rẹ débi pé kò bíyá mọ́. Tọ́ bá dúà rẹ débi pé kò gbà mọ́. Tọ́ bá rí àjò rẹ dérí ìta kò yé mi mọ́. Wá ju ẹ̀ fọlọ́hún. Ta ni ń fi ẹkún sínú ayé rẹ tó jọ lọ́n lọ? Ta ló mú ẹ̀rín kúrò lẹ́nu rẹ tó jọ lọ́n lọ? Àánú ẹlòmíì ti dínú. Ọ̀tá wọ́n ti mú spaglu wọ́n ti fi lẹ́pọ̀. Àánú rí o fọ̀hún. Tọ́ bá fẹ́ káàánú rí o fọ̀hún. Ó dìde lóru. Ó ní májẹ̀mú. Lóru gànjọ́ lọ́ọ́ dìde. Ó lè yan náfìlà ní tó tiẹ̀ dáa jù nú. Ó yá náfìlà méjì àbí náfìlà mẹ́rin tó bá wù ọ́ ké. Tọ́ bá ti sálámà náfìlà àfà láàrin ìwọ àtọ́lọ́hún àbòsí tó bá ṣe lẹ́yìn ọ̀sọ̀ fọlọ́. Èé tó bá ṣe é correct physically wà correct. Èé tí ò bá ṣe é correct physically emotionally spiritually wà correct jẹ. Torí kẹrin obìnrin ló ti gbọ́ ọmọ ọba fọ́sùn sọ́ọ́lì lọ́bọ̀kọ rẹ̀ ní ìsìnkú ọmọ tẹ́ ẹ̀ náwó lé lórí tó fi wọ yunifásitì ẹ̀yìn kẹ́ ẹ ní bìtìbìtì ó kọlù. Ṣùgbọ́n láàrin ìwọ àtọ́lọ́hún jẹ́wọ́ ẹni ọba ṣẹ̀ ẹlòmíì ẹni tó dì sọ́jìn rẹ̀ ó lò lè foríjì mọ́ láyé àdúrà rẹ̀ ò ní gbà ọ́ foríjì. Gbogbo ohun tó lè jẹ́ kọ́nu kọ́ tí ò ní jádùn àrùgbà láàrin wa àtọ́lọ́hún sọ ọba mi òkè mo túbá foríjì mi àwọn tó ṣẹ̀ mí náà mo dáríjì ọ wá sí astagfirullah mọ́kànlá astagfirullah ọ sì mọ́kànlá lẹ́yìn ìgbà náà ọ wà má níyàwó ọba mi òkè tí mo fẹ́ rè o ṣàánú mi ọ tọrọ rẹ̀ tó bá tọrọ rẹ̀ dán ọ wà ké ọlá bisimilahi rahman rahim suratu Fathia ọ wà ká méje lẹ́lẹ́lẹ̀ mọ́ rọ́ọ̀ṣì tó bá wá dorí ẹlẹ́ẹ̀keje yẹn tó bá ti bẹ̀rẹ̀ bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in òun lọ́wọ́ àlò lọ́ọ́ fi sànàgàlẹ̀ ni 111 lọ́wọ́ ká iyyaka na'budu wa iyyaka nasta'in lẹ́lẹ́lẹ̀ má rọ́ọ̀ṣì èrúngọ́ ọ̀fẹ́lẹ̀lẹ̀ ká 111 sọ̀wárí eléyìí tó pé 111 tó bá fẹ́ báyìí ọ̀ọ́ka lórí ìdùbúlẹ̀ ni lórí ìjòkó tó wá iyyaka na'budu wa iyyaka nasta'in ọ̀gá lọ forí balẹ̀ ni sukun fọlọ́hún tó béèrè oore lórí ìforíkẹlẹ̀ béèrè gbogbo tó o bá fẹ́ pátápátá lórí ìforíkẹlẹ̀ sọ fún Ọlọ́run pé ìwọ ló lè ṣe ìwọ mo wá sábà gbogbo bùkátà tí ń bà mí lẹ́rù yìí ìwọ ló lè ṣe ìwé ìgbélú tí ń wá ọmọ tí mo fẹ́ bí aya tí ń pa mí lẹ́kún ọkọ tí ń pa mí lẹ́kún mo fẹ́ lókìkí mo fẹ́ nímọ̀ mo fẹ́ lówó mo fẹ́ tayọ sọ fọlọ́run òun ló lè ṣe wá gbórí dìde padà tó bá ti wá gbórí dìde padà ọ wà parí Suratu Fathia kéde yẹn. Ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín bọ́sì wá ṣe lóròrù fọjọ́ mọ́kànlá ni. Nígbà tọ́jọ́ mọ́kànlá àwọn ò mọ tí Ọlọ́run rí lára Fathia tó fi jẹ́ pé ọjọ́ méje ní mẹ́nu ayé àyà méje ní mẹ́nu Fathia tó bá kí odidi alukurani láì ka Fathia ọ̀ nírun tó bá sì ṣe pé Fathia nìkan lọ́ba mà tó bá fi kírun ọ̀tún nírun. Ọlọ́run wa wọlé àjọṣepọ̀ kò tí ń bẹ láàrin Ọlọ́run àti Fathia bùkátà rẹ tó ń gbọ́ mi báyìí bùkátà rí òbí ya finance fẹ́ lómi náà ṣíà rẹ̀ fẹ́ lómi náà torí bóyá oore tó ṣe ní tádùá rí tó fi gba ọmọ kọ́mẹ̀ntì dáadáa kọ́ ṣíà rẹ̀ tó bá ní tùràrí tó dáa tán sẹ́gbẹ́ rẹ̀ ọpọlọ ń bọ̀ á bí next episode máa sọ̀rọ̀ nípa tùràrí tó lọ́pọ̀lọpọ̀ ní ọgbẹ́ àfà afẹ́ra tùràrí lọ́rẹ́ ṣùgbọ́n ọkọ mi sọ pé tùràrí máa ń fa àlùjànnú ni tùràrí máa ń lé àlùjànnú burúkú dànù ni àwọn tí bá ń fa àlùjànnú ọ̀tọ̀ làwọn ṣùgbọ́n tùràrí táwa ń tà tàbí tẹ́ ẹ rí tó jẹ́ àwọn bòkúrú jíìnì gangan
àwọn èèyàn máa fi ń lé àwọn tí ò ní já gbé èèyàn dọ́dọ̀ Ọlọ́run ọ̀ọ́tàn sẹ́gbẹ̀ẹ́ rẹ báyìí yóò lé ẹ̀ dànù tádùá ló fi dọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ rí ó dayọ̀ ṣíà rẹ̀ fẹ́ lómìnira èmi ti lo ntẹ́mi ní láti fi yọ kó nu ọ̀fìn ṣíà rẹ̀ sẹ́ndẹ̀ sẹ́lómìnira bóyá ni ó mú un náà kó nu ọ̀fìn tó bá wá kó mbẹ́ bóyá ni ó yọ̀wọ́ náà máa ṣe dáadáa o àfa àjẹjẹ àgbà ló kọ́ mi sáwọn àlẹ́.